Lizzy, how market? How market? Ọpẹ́ Ọlọ́run àtijọ́ ló ń pẹ́ kó tó múyàn. Ọlọ́run sẹ́yìn. Ọlọ́run lánàá ṣó ń gbé private jet. Píù mo sọ fún ẹ pé èyí ṣe aláàfáà àbí pásítọ̀ ló sọ orúkọ mi. Ẹ̀yin tèmi arábìnrin yìí tún ti jáde o fún Lizzy Anjorin. Mo mọ̀ wípé ẹ mọ arábìnrin yìí gidi gan. Ṣé ẹ mọ arábìnrin yìí tún ti jáde fún Lizzy Anjorin o. Ó fún ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpè, ó ṣẹ́ ìpèlè, ó sọ oríṣiríṣi ọ̀rọ̀, ó tún fún àwọn fáǹsì rẹ̀, àwọn fáǹsì Lizzy Anjorin ó tún fún wọn lépè pẹ̀lú. Ẹ̀yin tèmi kí ló ń ṣẹlẹ̀ báyìí? Ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí. Ó ní jẹ gbèsè kẹ, ó kò ní sórí ibú kẹ, irọ́ ló pa. Ó pe paradise ti la lọ. Àbí kí ló ń pe ilẹ̀ yìí òun polówó yẹn? Kí ló ń pe ilẹ̀ yìí òun polówó yẹn? Paradise. Wọ́n pé ó ti lànà àwa ìròyìn ti kàn wá lára. Mo ṣáà ń wò náà because this madam ó sọ pé odidi 10 years ló máa fi drag èmi àti Ìyábọ̀. Odidi 30 years láì gbàṣẹ́ ìjọba. Ó pé 10 years ló máa fi drag èmi àti Ìyábọ̀. Ó wá drag mi ọjọ́ 4 péré wá fi mí lẹ̀. Ó wá yà mí lẹ́nu pé ààrẹ kẹ̀ lè pa yìí. Ṣó ti wá win mi nìyẹn. Èmi mo win ni o. Ká ṣá gbà bẹ́ẹ̀ pé èmi mo win ni o. Mi dẹ̀ ti move on o. Àṣé nǹkan ti bá màmá. Ó kò ní bọ́nú ẹ̀. Àkàrà bọ́ lọ́wọ́ epo àárọ̀. Lizzy, ó kò ní bọ́nú ẹ̀. Èmi mo wí ẹ pé tó bá tẹ́bọ̀ kó call me bastard. Ṣó tán? Ó tán àbí kò tán? Tán bí ó tán bí ó tán. Mo ti sọ fún ẹ pé wàá pé ó béèrè tó bẹ́ẹ̀. Àmà tí ìṣoṣù kan. Àti ìṣoṣù kan ó ti sáré lànà. Tá bá wá aṣọdún kọ̀ǹkọ́. Ẹlẹ́lẹ́bà. Olórí burúkú tó bẹ́ẹ̀ ṣe jọ́ngù. Òun ló rán ẹ lọ sínú iná. Tó Paradise kí ń gbáyàn. Àṣẹ tí ẹ máa ń gbá. Wọ́n pé Paradise ti lànà. Àbí kí ló máa ń pè náà? Parabalise. Wọ́n pé estate Paradise tán dé tà 100 years. Tó jẹ́ pé kẹwàá máa dáwó díẹ̀díẹ̀. Gbogbo ẹ̀yin olórí burúkú tẹ́ wà lábẹ́ Lizzy tẹ́ lọ dáwó díẹ̀díẹ̀. Wọ́n pẹ́ ti jẹ gbèsè bọ̀. Gbèsè ní gbogbo ẹ̀yin tẹ́ bá ń rajà lọ́wọ́ Lizzy, gbèsè lẹ máa jẹ. Bẹ́ẹ̀ ni. Gbogbo ẹ̀yin tẹ́ bá lọ ń bá Lizzy rajà. Pẹ̀lú èpè tí Lizzy ń fi àwọn ọmọ ọlọ́mọṣẹ́. Gbèsè tẹ́ máa jẹ náà lẹ̀ ń jẹ yẹn. Ẹ ní bọ́nú ẹ̀. Àkàrà ń bọ́ lọ́wọ́ epo àárọ̀. Ẹ ní bọ́nú ẹ̀yin olórí burúkú tẹ́ lọ ń rajà lọ́wọ́. Ó tán. Lizzy láàrin ọ̀sẹ̀ kan péré. Pìtìpìtì ayé ti sáré dé báyẹn. Mi máa tiẹ̀ máa tí ìbádé bí kankan. Ìwọ ló máa ṣẹ̀sìn ṣépè ìmà tí ìṣépè fún ẹ. Kò tí ìṣépè fún ẹ. Ló ti sáré mórí ibùsọ̀ ẹnu báyẹn. Ó ṣe bẹ̀rẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ kíni? Ó ṣe bẹ̀rẹ̀. Ìwọ lórí burúkú Ọlọ́run tẹ̀rẹ̀ ẹgbẹ́. Mo ṣáà ń wò náà pé kí ló mú ẹ lọ máa polówó odò. Aṣọ ti gba ọ̀pọ̀ wọn ìjọba ti gba ilẹ̀ Paradise lọ́wọ́ rẹ̀ o. Ọ̀pọ̀ ti gbà lọ́wọ́ rẹ̀. Ọ̀nà ti gbà lọ́wọ́. Àwọn ìjọba yẹn wò báyìí. Wọ́n jẹ́ kó kọ́lé sórí ẹ̀tàn. Olórí burúkú wa ń parọ́ pé Ọlọ́run ló ní kóhun tètè mọ́. Irọ́ ni o kò tètè mọ́ o. Ó ti jẹ gbèsè. Ò ní bọ́nù gbèsè yẹn. Ò ní bọ́nù ẹ̀. Alpha ẹ̀yin ọmọ Lizzy, ẹ̀yin warriors. Ẹ má jẹ́ kó jẹ́ ṣẹ́ orí social media. Ìjọ orí social media rẹ̀ kọ́ lẹ́ máa jà o. Ẹ lọ bá jọba náà jà o. Ẹ ṣe fídíò fún jọba o. Ẹ go live fún jọba. Olórí ẹrú ìwọ́dà. Olórí ẹrú olóṣò tibí, olóṣò ajá. Ẹ ṣe live fún jọba náà o. Ẹ kọ́ ara episode ìjọba o.
ẹ̀yin olórí burúkú ọmọ dédé, ẹ̀yin ọmọ tẹ́rẹ̀ ní tọ́ yín, ẹ̀yin ọmọ òfò, ẹ̀yin ọmọ àdánù. Elétè tí ń pọn ti bí tó máa ń ṣe fídíò tó ń gbèjà Ìyábọ̀, tó ń gbèjà Lizzy, tó máa sọ pé gbogbo yín ti gbára ẹ̀pì lórí ara yín ti balẹ̀. Kó o ṣe fídíò fún ìjọba náà, ẹ̀yin ọmọ olórí burúkú, ẹ̀yin asínwín. Bí gbogbo yín ṣe máa bá yín nìyẹn. Anẹ́ni tẹ́ ń tẹ̀lé irọ́ ló bá tiẹ̀ jẹ́. Ó dẹ̀ ń padà bí lórí irọ́. Ó ń padà bí lórí irọ́. So òfò lómi ẹ̀fọ́ ṣe òfò náà ló máa ṣe gbogbo gbà. Láti orí ẹja, how market. Ṣèbó ní kó máa jà lọ. Ó dẹ̀ ń jà lọ títí ayé ẹ̀ fi ń bàjẹ́ lójú ẹ̀. Lójú ẹ̀mí ẹ̀ ó dẹ̀ péré nígbà ọkọ gidi. Ọmọ yẹn dẹ̀ ń jà lọ lójú ẹ̀ tí ẹ̀ dẹ̀ ń bàjẹ́ sí lójoojúmọ́. Ó dẹ̀ lè stop ẹ̀ kó ti tó bá hun kó dẹ̀ tọrọ dárí jẹ́ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ gbogbo orí ọmọ kékèké tó ti ṣẹ̀. Ọmọ Bùsáyọ̀ yẹn, ẹwẹ́ Bùsáyọ̀ yẹn, ọmọ 10 years ni máa fi ṣe kíní kan fún. Ó mà tí ì ṣe wíìkì títí ẹ ti lànà, títí ẹ ti làbà, ó ti làbà skẹ́ṣì, orí ẹ làbà skẹ́ṣì. Ó ní bọ́nú ẹ̀. Kí ni mo ní mo sọ fún ẹ? Ó kò ní bọ́nú ẹ̀. Ipò lọ́sọ gbèsè onígbèsè o. Ẹjọ́ yín tí Lizzy bá gba owó lọ́wọ́ ẹ̀ tí kò dá padà fún yín. Ẹ kàn sí mi lórí ètò mi bí fish. Ẹ kàn sí mi o. Kí n bá yín drag ẹ̀ kí ti ẹ̀ gbẹ, tí ẹ̀kú ti gbẹ tẹ́lẹ̀. Olórí burúkú ẹni ẹ̀sìn ẹni ègbé ẹni àdánù. Mo ṣáà ń wò náà pé Lizzy ó ní energy gan. Energy ẹ̀ kì í ṣe tilẹ̀ yìí. Energy ẹ̀ follow come ni. Olórí burúkú àṣé nǹkan ti bà á. Ó ṣépè fún mi. Ó tí ì rí kankan. Ó rí kankan. Nínú nǹkan 100 tó máa ṣẹ́. Ẹyọ kan go tí ì ṣẹ́ tán. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ kó iṣẹ́ gbogbo ìdílé ẹ tán. Ṣé bó sọ pé wàá ṣe live báwo ló fẹ́ ṣe báyìí? Owó olówó tó jẹ kó yá tètè dá padà. Yá lọ dáwó olówó padà. Ẹ̀yin tí ó bá dáwó yín olórí burúkú tiẹ̀ lẹ́yìn náà ẹ má gbẹ́jọ́ olórí burúkú débí o. A fẹ́ gbẹ́jọ́ kankan social media gbogbo ẹ̀yin tí Lizzy bá jẹ lówó. Kẹ́ fi ṣoṣù kẹ́ fi para ni ẹni dá fún gbogbo yín. Gbogbo yín ẹ ní ṣoríire. Kẹ́ fi ṣoṣù kẹ́ fi para kẹ́ jẹ́ bẹ́ẹ̀ ni. Àwa lọ bá yín ṣe jungle lọ bá yín ṣe rédíò inú yín náà wá ń dùn. Lizzy tẹ́ pé ó lè ní. Wọ́n pè yàn ní Jágùnmé o ẹ bẹ̀rù. Déwùmí bẹ̀rù máa ní. Ẹ wá bẹ̀rù ẹ lọ kówó lé lọ́wọ́ tó tán. Èèyàn máa ṣe bẹ́ẹ̀ yẹn ní social media. Ìtí Lizzy fi mójútó life ní life tó bá fi mójútó life ààrẹ ayé ò ní rí bó ṣe rí. Ìtó fi ń jókòó ókè ṣáàtì Lizzy àǹtí Ìyábọ̀ mà tún ní o. Ó jẹ́ yà ṣe life set up ní àbí bẹ́ẹ̀kọ́. Set up ní àǹtí Ìyábọ̀ ló máa set àwọn ìjọba ẹ̀ sí ẹ̀. Èmi ní gan mọ̀, mi gan tẹ̀ ti get ẹ̀ sí. Èmi gan ti gbà báyìí. Àǹtí Ìyábọ̀ ló máa set àwọn ìjọba ẹ̀ sí ẹ̀. Àǹtí Ìyábọ̀ ló máa ní kó lọ ra lé onílé ó lè lórí ní kó lọ ra lẹ̀ ìjọba. Ń tọ́ jẹ́ má fi ṣe yẹ̀yẹ́. Inú ìṣòro lórí burúkú ẹlẹ́ torí àbíamọ làwa ń bí ṣó yẹ bí kò lè káàlú ẹ ní olórí burúkú ẹlẹ́sìn.